pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n sì ṣe wà nínú ìbànújẹ́, pàápàá àwọn olólùfẹ́ orin fújì àti olórin tàkasúfèé lórí ikú òjijì ọ̀dọ́mọkùnrin olórin fújì dàpọ̀ mọ́ tàkasúfèé ní ìyẹn Abdulhafiz Adésínà ẹni tí ó gbáyé mọ̀ sí Destiny Boy. Níṣe ni àṣírí tuntun ló mà ti tú nípa ikú òjijì Destiny Boy, tó sì jẹ́ pé yàtọ̀ sí nǹkan tí àwọn kan ti ń sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan tí Destiny Boy tó ti tojú bọ̀ tàbí àwọn nǹkan tí ó ti ń lé kiri ni ó gbẹ̀mí ẹ̀ lójijì. Ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀, àti pé àfi báwọn agbófinró wọn bá ṣe ìwádìí dáadáa ó ṣeé ṣe kí ọ̀rọ̀ kú Destiny Boy náà kó ṣókùnkùn, nítorí táwọn tó súnmọ́ tí wọ́n ń sọ báyìí ni pé àwọn kan ló fún un ní májèlé jẹ, tó sì jẹ́ pé ìbéèrè táwọn èèyàn máa ń béèrè báyìí ni pé àwọn wo ló pa Destiny Boy, àwọn wo ló fún un ní májèlé jẹ, kí ni wọ́n fún un ní májèlé jẹ sí, kí ni wọ́n jọ ń fà, kí ni wọ́n jọ dàpọ̀. Ṣùgbọ́n tí ìbéèrè ọ̀hún tí ò tí ì sẹ́ni tó rí ìfèsì ìdásíkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí. ẹ rántí pé ọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ìràwọ̀ tuntun míì ló mà tún jábọ̀ lójú ọ̀run láàrin àwọn olórin, tó sì jẹ́ pé níṣe ló jẹ́ ọ̀dọ́mọdé tí kò tí ì dàgbà rárá ìyẹn Abdulhafiz Adésínà tí ó gbáyé mọ̀ sí Destiny Boy. ẹ rántí wípé ọ̀dọ́mọkùnrin olórin fújì ní Destiny Boy, ṣùgbọ́n tó jẹ́ pé ó ti fẹ́ yí orin náà sí ètè tàkasúfèé, tó sì jẹ́ pé méjèèjì inú ń dàpọ̀ ìyẹn ti orin fújì mọ́ inú tàkasúfèé. Àsìkò tí ògo Destiny Boy tó ṣẹ̀ṣẹ̀ ń jáde tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ iná mà kéde ní ọjọ́ 22 nínú oṣù kìíní ọdún tá a wà di 18th of January 2026 tó jẹ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí pé ọ̀dọ́mọkùnrin náà ó kú lójijì, tó sì jẹ́ pé fídíò òkú ẹ̀ àti bó ṣe ń gbé wọnú mọ́ṣúárì ni làwọn èèyàn máa rí, táwọn èèyàn sì ń kọ́ ha pé ṣé Destiny Boy tó ṣàìsàn ni tàbí kí ló ṣe tí wọ́n fi ń dédé rí fídíò ikú ẹ̀. Nígbà táwọn èèyàn ń béèrè àṣírí ikú tó pa á lóríṣiríṣi àwọn èèyàn iná mà ti ń gbé nǹkan kiri. Àwọn kan jẹ́ kó di mọ̀ pé Destiny Boy ó kó ẹ̀jẹ̀ kú ni àti pé ilé babaláwo ló kú sí, tí wọ́n sì ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àjò kan pàápàá àjò òkìkí àti owó òjijì ni ló yíwọ́ fún un tó fi kú. Èyí làwọn kan máa ń gbé kiri tó fi di ariwo lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Destiny Boy kò kú sílé babaláwo kankan, kò sì ṣe àjò owó tàbí òkìkí ìní ó yíwọ́ tó ràn lọ sọ́run àrèmábọ̀. A gbọ́ pé májèlé ni wọ́n fún ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 22 náà tó ṣẹ̀ṣẹ̀ bímọ àkọ́bí ẹ̀ lóṣù kọkànlá ọdún tó kọjá. Iná fún oúnjẹ bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ àǹtí ẹ̀ tóun náà ṣe fídíò síta ó ti fìdí eléyìí múlẹ̀ o. Onímájèlé ni wọ́n fún oúnjẹ, ṣùgbọ́n ẹni tó wá fún májèlé jẹ àti ìdí táyé fún májèlé jẹ ni ò tí ì yé ẹnikẹ́ni, nítorí pé ó pa àwọn nǹkan náà jáde lẹ́nu títí tó fi kú ni. Bẹ́ẹ̀ làwọn èèyàn sọ pé àfi káwọn ọlọ́pàá ká tẹ́wọ́ gba ìwádìí ká sì ṣèwádìí ọ̀rọ̀ náà kí òtítọ́ ó lè farahàn kó tó di pé wọn yóò sìnkú Destiny Boy.